A kí wa kú àṣálẹ́, a sì kí wa kú àkókò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá. A dúpẹ́ fún àǹfààní tí Ọlọ́run tún fún wa láti wà níbí. Ẹ rí i pé gbogbo ìgbà tá a bá ń darapọ̀ mọ́ wa náà la mọ́ ń kí wa pé a dúpẹ́ fún àǹfààní tí Ọlọ́run fún wa. Torí fún wa láti wà láyé, fún wa láti wà láàyè wa, kì í ṣe agbára wa, Ọlọ́run ló jẹ́ kó ṣeé ṣe. A dúpẹ́ pé Ọlọ́run jẹ́ kó ṣeé ṣe fún wa. A sì dúpẹ́ fún ẹ̀yin tá à ń bá wípé Ọlọ́run jẹ́ kẹ́ ẹ mọ̀ wà lálàáfíà. Àdúrà wa ní pé àlàáfíà Ọlọ́run yóò mọ̀ wà pẹ̀lú yín. Bá a ṣe ń fi yín sílẹ̀ lálàáfíà, bẹ́ẹ̀ náà látùn mọ́ bá yín lálàáfíà. Orúkọ mi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church nílùú Ogbomoso ní Stadium area. Inú wo dùn láti mọ gbọ́ lọ́dọ̀ wa. A ti ń gbọ́ lọ́dọ̀ yín, inú wa sì ń dùn pé ẹ ń sọ fún wa bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe jẹ́ ìbùkún. Ṣùgbọ́n mo tún fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá ní ìbéèrè, ẹ lè pè wá kẹ́ ẹ fi tó wa létí. Ẹ lè jẹ́ ká mọ ibi tẹ́ ẹ ti ń wò wá. Mo gbàgbọ́ wípé ètò yìí ti ń jẹ́ ìbùkún fún ọ̀pọ̀lọpọ̀ wa. Àdúrà wa náà sì ni wípé yóò tún mọ́ tẹ̀síwájú láti jẹ́ ìbùkún fún wa. Ẹ pè wá lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. A wà ní ojú ìwòran yín. Nígbà tí a bá tún parí, màá pè é. Ẹ wo ojú ìwòran yín, wọ́n ti fi síbẹ̀. Ẹ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ti WhatsApp number wa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. Yóò jẹ́ ìbùkún láti gbọ́ lọ́dọ̀ yín. Láṣálẹ́ yìí, mo fẹ́ ká ka ọ̀rọ̀ Ọlọ́run nígbà tá a ṣí Bíbélì wa sí ìwé Àìsáyà orí 40:3. Àìsáyà 40:3. A kà láti ẹsẹ̀ ìkíní sí ìkeje. Àìsáyà 40:3 láti ẹsẹ̀ ìkíní sí ìkeje. Bíbélì sọ wípé, ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí, ẹni tí ó dá ọ Jákọ́bù àti ẹni tí ó mọ̀ ọ́ Ísírẹ́lì, má bẹ̀rù, nítorí mo ti rà ọ́ padà. Mo ti pè ọ́ ní orúkọ rẹ, tí èmi ni ìwọ. Nígbà tí ìwọ bá ń la omi kọjá, èmi ó pẹ̀lú rẹ, àti láàrin odò, wọn kì yóò bò ọ́ mọ́lẹ̀. Nígbà tí ìwọ bá ń rìn nínú iná, kì yóò jó ọ, bẹ́ẹ̀ ni ọwọ́ iná kì yóò ràn ọ́. Nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ, ẹni mímọ́ Ísírẹ́lì, olùgbàlà rẹ. Mo fi Íjíbítì ṣe ìràpadà rẹ, mo sì fi Etiópíà àti Ṣébà fún ọ. Níwọ̀n bí ìwọ ti ṣe iyebíye tó lójú mi, tí ìwọ ṣe ọlọ́lá, èmi sì ti fẹ́ ọ. Nítorí náà, èmi ó fi ènìyàn rọ́pò rẹ àti ènìyàn dípò ẹ̀mí rẹ. Má bẹ̀rù, nítorí èmi wà pẹ̀lú rẹ. Èmi ó mú irú ọmọ rẹ láti ìlà oòrùn wá, èmi ó sì ṣáájọ láti ìwọ̀ oòrùn wá. Èmi ó wí fún àríwá pé, dá sílẹ̀, àti fún gúúsù pé, má ṣe dá dúró. Mú àwọn ọmọ mi kùnrin àti òkèèrè wá, àti àwọn ọmọ mi obìnrin láti òpin ilẹ̀ wá. Olúkúlùkù ẹni tí a ń pè ní orúkọ mi, nítorí mo ti dá a fún ògo mi. Mo ti mọ̀ ọ́, àní mo ti ṣe é pé. Kí Olúwa kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Lónìí, in tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, òun ni ìdí tí ò yẹ ká bẹ̀rù. Ìdí tí ò fi yẹ ká bẹ̀rù. Tá a bá wo àyíká àti àyídà wa, a rí pé ẹ̀rù ló pọ̀ ńbẹ̀. Ní orílẹ̀-èdè wa tá a ti ń gbé, àdúrà là ń gbà lójoojúmọ́. Bá a bá jáde, àti jáde ẹ̀rù. Bá a bá wọlé, àtúndúrónulé ẹ̀rù. Gbogbo àgbègbè bá a ṣe máa sọ lọ́tùnún, ẹlòmíì ò forun bojú. Nígbà mìíràn, ní jíjẹ ni nǹkan tá à ń rà ó ń gbówó sókè. Owó tá a gbà níbi ọdún mẹ́jọ sẹ́yìn, béèyàn bá gbà lónìí tó lóun fẹ́ fi ṣe nǹkan tó pọ̀, kò ṣeé ṣe mọ́. Oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ló pọ̀ lọ́kàn wa, tó sì ń dẹ́rù jẹ̀jẹ̀ bà wá. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ pé wọ́n ń sùn ní ìrònú kí ni a jẹ nígbà ilẹ̀ bá mọ́, òun ló ti kún ọkàn wọn. Ẹ̀rù ń ba gbogbo ènìyàn fún ìdí kan àbí fún òmíràn. Kò sẹ́ni tó fẹ́ lè nípò wò ní nǹkan kan tó bọ̀ ń lẹ́rù. Ṣùgbọ́n lónìí, mo fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run gbà wá níyànjú wípé má bẹ̀rù. Ìdí tí ò fi yẹ ká bẹ̀rù.
má bẹ̀rù. À ń gbọ́ lóòótọ́, à gbọ́ lọ́tún lósì, ìdàrúdàpọ̀ inú ìròyìn, inú móhùnmáwòrán, wàhálà ló tẹ̀ pọ̀ jù tá à ń gbọ́. Ṣùgbọ́n mo ń sọ fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fẹ́ gbà wá yànjú lálẹ́ yìí pé má bẹ̀rù. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín torí pé ọ̀rọ̀ yín ṣe iyebíye. A dúpẹ́ pé ọ̀rọ̀ yín máa ń bá wa sọ̀rọ̀. A dúpẹ́ pé ọ̀rọ̀ yín ní ìtùnú lọ́wọ́. Mo gbàdúrà láṣálẹ́ yìí, ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó ràn wá lọ́wọ́. Ẹ fi ọ̀rọ̀ yín mú ọkàn wa ró. Ẹ fi ọ̀rọ̀ yín fi ọkàn wa balẹ̀. Ògo àtọlá ni fún orúkọ yín, Jésù Olúwa wa. Àmín. Má bẹ̀rù. Níbi tá a kà yẹn, Bíbélì fi yé wa wípé ní ẹsẹ̀ ìkíní, Bíbélì sọ ní ẹsẹ̀ ìkíní pé ó ní ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí, ẹni tí ó dá ọ, Jákọ́bù, ẹni tí ó mọ̀ ọ́, Ísírẹ́lì, má bẹ̀rù nítorí pé mo ti rà ọ́ padà, mo ti pè ọ́ lé orúkọ rẹ tí èmi ni ìwọ. Ó ní ká má ṣe kíni? Ká má bẹ̀rù. Á má ṣe bẹ̀rù. Ó sọ fún àwọn Ísírẹ́lì, àwọn ọmọ Ísírẹ́lì, bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Ọlọ́run sì ń bá wa náà wí, wípé ká má ṣe bẹ̀rù. Kí wá ní àwọn ìdí tó fi ní ká má bẹ̀rù? Ìdí àkọ́kọ́ ni wípé ẹni tí a jẹ́ nínú rẹ̀. Nítorí ìdí wo ni ó fi yẹ ká bẹ̀rù? Nítorí ẹni tí a jẹ́ nínú Ọlọ́run. Ẹni tá la jẹ́? Ẹ wo ohun tí Bíbélì sọ nípa tá a jẹ́. Ó ní pé ní ẹsẹ̀ ìkíní yẹn, ó ní ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí, ẹni tí ó dá ọ. Ẹ wo nǹkan kọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ fi yé wa tó fi sọ pé kò yẹ ká bẹ̀rù. Ó ní pé òun lòun dá wa. Ó lòun jẹ́ ẹlẹ́dàá wa. Ẹni tó bá dáyàn, ó mọ àti jí, ó mọ àti sùn, ó mọ àti lọ wa. Ó náà lòun dá wa. Ó ní ká má ṣe bẹ̀rù. Ẹ wo ẹsẹ̀ keje náà. Ẹ wo ẹsẹ̀ keje tó sọ ńbẹ̀. Ó ní olúkúlùkù ẹni tí a ń pè ní orúkọ mi, nítorí mo ti dá a fún ògo mi. Òun ló dá wa fún ògo ara rẹ̀. Òun ló mọ ohun tó tọ́ fún wa láti ṣe. Ọlọ́run ní má bẹ̀rù torí pé mi lẹ́lẹ́dàá rẹ. Ìgbà tó bá yẹ ká má bẹ̀rù ẹ̀ mọ́ tó yẹ ká má ṣe, ká képe ẹlẹ́dàá wa. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí a ti ṣìgbọ́ o. Ẹni tá a máa ń dorí mú, òní orí wa ni orí mi, ẹlẹ́dàá mi. Orí kọ́ lẹ́lẹ́dàá wa, Ọlọ́run lẹ́lẹ́dàá wa. Ọlọ́run lẹ́lẹ́dàá rẹ. Ìgbà tó bá yẹ kẹ́rù bà wá, a ṣe képe ẹlẹ́dàá wa pé Olúwa jọ̀ọ́ ràn mí lọ́wọ́, ọkàn mi ń pòrúurù. Ó ní ká má ṣe bẹ̀rù nítorí ẹni tá a jẹ́ nínú rẹ̀. Tá la jẹ́? A jẹ́ ẹni tí Ọlọ́run dá. Àìṣe ẹranko, àìṣe màálù, àìṣe ẹran, àìṣe aláǹgbá. A jẹ́ ẹni tí Ọlọ́run dá. Nínú ìwé Sáàmù orí 100 ẹsẹ̀ 3, Bíbélì sọ wípé kí ẹ̀yin kí ó mọ̀ pé Olúwa òun ni Ọlọ́run, òun ni ó dá wa, tirẹ̀ ní àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Inú mi dùn wípé mo ní ẹlẹ́dàá. Inú mi dùn pé mi kàn ṣe eku téèyàn sọ sílẹ̀ fún. Gbogbo nǹkan lè dàrú láyé yìí, ṣùgbọ́n mo ní ẹnìkan tó jẹ́ ẹlẹ́dàá fún mi. Mo ní ẹnìkan tó jẹ́ òun ló sọ pé mi mo dán, má bẹ̀rù. Ní ẹsẹ̀ bí tá wò. Ohun apá bí lábẹ́ ìdí tí ò fi yẹ ká bẹ̀rù tó fi ní pé nítorí ajẹ́ tiẹ̀ tá la jẹ́nu rẹ̀ ni mo fi hàn wá yìí, ajẹ́ ń tọ́lọ́run dá. Júpọ̀ òun ló wá dá wa lọ, àtúnjọmọ rẹ̀. Fún àwa tá a bá ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, àìkàn ṣe pé ń tọ́lọ́run dá mọ́, àti di ọmọ. Gbogbo wa láyé yìí lọ́lọ́run dá. Ọlọ́run ló dá gbogbo ènìyàn, Ọlọ́run ló dá gbogbo ewéko, Ọlọ́run ló dá ohun gbogbo. Ṣùgbọ́n Bíbélì sọ wípé àwọn tó bá gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀, olùgbàlà wọn, wọ́n ti di ọmọ Ọlọ́run. Ẹ wo tí Bíbélì sọ ní apá bí ní inú ìwé Àìsáyà tá a kà lẹ́ẹ̀kan yẹn, orí 43 tá a kà lẹ́ẹ̀kan yẹn wo. Ó ní ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí, ẹni tí ó dá ọ, Jákọ́bù, ẹni tí ó mọ̀ ọ́, Ísírẹ́lì, má bẹ̀rù nítorí mo ti rà ọ́ padà. Ó ti rà wá padà, ó ti sọ wá dọmọ. Gbogbo wa lọ́lọ́run dá, mo ń ṣàlàyé lọ lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n pé ṣe gbogbo ẹni tó Ọlọ́run dá, òun ló jẹ́ ọmọ Ọlọ́run. Ọlọ́run sọ wípé fún Ísírẹ́lì pé ó ti rà wọ́n padà. Bó ṣe ń sọ fún wa pé káwa náà má bẹ̀rù torí a ti di ọmọ, àìṣẹrú mọ́. Báwo la ṣe dọmọ? Nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 12,
ó ní iye àwọn tí ó gbà á gbọ́ la fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn tí ó gba orúkọ rẹ̀. Ìgbà tí mo mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà mi, tí mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí mi, mo mọ̀ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ mi, mo sì gbà á gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi pé Jésù lóòótọ́ ó dá mi sáyé yìí, ṣùgbọ́n ìwọ ló ṣe ọ̀nà tí màá fi padà sọ́dọ̀ rẹ. Mo gbọ́ gbọ́ pé o kú torí ẹ̀ṣẹ̀ mi, mo gbọ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Bẹ́ẹ̀ ni sọ pé a di ọmọ rẹ̀. So Ọlọ́run wa ní má bẹ̀rù nítorí pé mo ti rà ọ́ padà. Ìyẹn túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run dá, a tún ti gbọ́ sí ìpele kejì. Ìpele kejì ni pé àìkàn ṣe tọ́lọ́run dá mọ́, a tún dọmọ. Ṣé mọ̀ pé tóyàn bá jẹ́ ọmọ, ojú tí Ọlọ́run fi máa ń wo ọmọ ó yàtọ̀, ojú tí ènìyàn fi máa ń wo ọmọ ó yàtọ̀ sẹ́ńtẹ̀ kan bá pàdé. Gbogbo èèyàn ló máa ń fẹ́ tọ́jú ènìyàn, ẹni tó bá ní ìmọ̀lára ènìyàn. Bẹ́ẹ̀ bá rọmọ ọlọ́mọ gan tó ṣubú gbáà, ẹ sáré sí ìyá kan ló bí eléyìí. Bẹ́ẹ̀ bá rọmọ tó lọ́mọ tó gbégbá ayé tó yẹ kó gbé, ìyá kan ló bí eléyìí. Ṣùgbọ́n nígbà tó bá ní í ṣe pẹ̀lú ọmọ yín gangan, ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe sáré sí ó tún yàtọ̀. Mo máa ń wò ó bí ìyá ọmọ àbí bàbá tó bí èèyàn bó ṣe máa ń rí. Bọ́mọ èèyàn bá ṣubú yóò sì dàbí ìgbà tó jẹ́ pé èèyàn ló kọ́kọ́ ṣubú. Bó bá fojú gun gbá bẹ́ẹ̀ ni ó dàbí yé ọmọ lè pariwo yé kí ìyá náà ní yé. Kí ló dé? Torí pé nǹkan kan wà tí a ń sọ nípa ọmọ àti ìyá àbọ̀mọ àti bàbá, àsopọ̀ kan wà ń bẹ̀. Bẹ́ẹ̀lì wá ń sọ fún wa wípé Ọlọ́run sọ pé ká má bẹ̀rù torí pé òun ti rà wá padà, ó ti sọ wá dọmọ. Ìta ńlá kọjá ó mọ̀, ìta ńlá kọjá kò ṣàṣòjì sí. Bí ìyá àbí bàbá ó ṣe mọ̀ pé ọmọ òun là nǹkan kọjá tí yóò dùn, bẹ́ẹ̀ náà lọ́lọ́run sọ pé bẹ́ẹ̀ náà ló ń dùn èmi náà pé ńlá nǹkan báyìí kọjá, mo wà pẹ̀lú yínú rẹ̀, má bẹ̀rù. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó lè fún wa ní ìpòrúru ọkàn, ó lè mọ́ fọkàn wa balẹ̀, ṣùgbọ́n tí Ọlọ́run sọ fún wa ní pé òun ló ń dá wa. Ìtọ́lọ́run sọ fún wa wípé òun ni a jẹ́ ọmọ rẹ̀, a jẹ́ tó ti rà padà. Ẹ wo ohun tó tiẹ̀ ti sọ, ìwé Àìsáyà orí 133 yẹn, ẹ wo ìparí rẹ̀. Ó ní mo ti pè ọ́ ní orúkọ rẹ tí èmi ni ìwọ. Mo ti pè ọ́ ní orúkọ rẹ tí èmi ni ìwọ. Ó jẹ́ tèmi, ó jẹ́ tèmi. Ìyẹn fi hàn mí pé a jẹ́ tó ṣe pàtàkì sí Ọlọ́run, so special to God. Òun ló dá wa, àtújọ ọmọ rẹ̀. Mo ní ìdí tí ò fi yẹ ká bẹ̀rù, òun ní nítorí ẹni tí a jẹ́ nínú rẹ̀. A jẹ́ ẹni tí Ọlọ́run dá nínú Ọlọ́run, a jẹ́ ẹni tí ó ti rà padà, ọmọ rẹ̀. Ọkàn wa lè balẹ̀ pé bàbá mi lọ́run mọ̀ tí mò ń lọ kọjá. Ìdí ẹ̀kejì tí ò fi yẹ ká bẹ̀rù, òun ní nítorí ìdánilójú tí a rí gbà láti ọ̀dọ̀ rẹ̀. Látọ̀dọ̀ dání ọ̀dọ̀ Ọlọ́run. Ìtorí ìdánilójú tá a rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Kí ni ìdánilójú náà? Ẹ wo ẹsẹ̀ kejì. Bẹ́ẹ̀ni sọ pé nígbà tí ìwọ bá ń la omi kọjá, èmi ó pẹ̀lú rẹ, àti láàrin odò wọn kì yóò bò ọ́. Ìdánilójú ni ọ̀rọ̀ Ọlọ́run fi fún wa pé in tó wù ká mọ̀ là kọjá, òun wà pẹ̀lú wa. Olórin kan sọ pé fọkàn rẹ balẹ̀ nínú Olúwa ọ̀rẹ́, ìrètí ń bẹ fún ọ. Fọkàn rẹ balẹ̀, ìrètí ayọ̀ ń bẹ. Fọkàn rẹ balẹ̀. Ìtòwù kò là kọjá, a ní ìdánilójú láti ọ̀dọ̀ Ọlọ́run wípé òun wà pẹ̀lú wa. Ẹ wo ohun tí Bẹ́ẹ̀lì sọ, mo fẹ́ fi lè hàn wá, ó yà mí lẹ́nu gada, mo sì gbàgbọ́ pé gbogbo wa nílò láti rí. Ẹ wo, ó ní nígbà tí ìwọ bá ń la omi kọjá, èmi ó pẹ̀lú rẹ. Ẹ wo, kò sọ pé tó o bá là kọjá, ó ní nígbà tó o bá ń là kọjá. Ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run mọ̀ tá ń là kọjá. Ṣé rí lórílẹ̀-èdè Nàìjíríà, ó lè jẹ́ àjòjì sí wa bí orílẹ̀-èdè wa ṣe ń lọ, bó ṣe ń dàbí ẹni pé ó ń dẹnu kọlẹ̀, ṣùgbọ́n kò jájòjì sí Ọlọ́run. Ó lè jájòjì sí wa pa, kí ló dé táwọn olórí wo mọ̀ tó yẹ kí wọ́n ṣe, kò jájòjì sí Ọlọ́run. Ó lè jájòjì sí wa pa, ó ṣe jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà là bí mi sí. Wọ́n ṣe bí mi sí ìlú Amẹ́ríkà, wọ́n ṣe bí mi sí ìlú àwọn mi ò tẹ̀ rò débi pé wọ́n ṣe bí mi sí ìlú Ghana, wọ́n ṣe bí mi sí ìlú Europe, wọ́n ṣe bí mi sí Russia,
wọ́n ṣe bí mi sí Ukraine, wọ́n ṣe bí mi sí Canada, ó ṣe jẹ́ Nàìjíríà ni. Ọlọ́run mọ̀, kò bọ́lọ́run lójijì. Ìtawà lè mọ̀ rò pé ó jẹ́ ìtí tó jẹ́ gbà ó máa jà mí lẹ́nu o, kò yọ Ọlọ́run lẹ́nu. Ọlọ́run nígbà tó bá ń là kọjá, mo mọ̀. Ẹ̀wọ̀n tó ń sọ nínú ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 23, ó ní nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀. Jésù ló ń sọ̀rọ̀ bí kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Ṣẹ́gbọ́, nínú ayé ẹ̀yin ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Nígbà tí Jésù wá sọ pé bàbá ń la iná kọjá, òun wà pẹ̀lú wa, kò sọ fún wa pé àìní bó bá ṣe tẹ́ ẹ lànà kọjá, ó nígbà bá ń là kọjá mo wà pẹ̀lú yín. Kí nìdí? Torí pé ó mọ ohun gbogbo, ó lè ṣe ohun gbogbo, kò bá lójijì. Ẹni tó bá wá mọ nǹkan tá a ti mọ̀ pé ó ti mọ tí ó ṣẹlẹ̀, irú ẹni bẹ́ẹ̀ lè yàn sátọ̀. Irú ẹ̀ bẹ́ẹ̀ lè tátọ̀, ó ti mọ̀ pé yóò ṣẹlẹ̀, ó sì ní má bẹ̀rù. Ẹjẹ́ ń túkà wò ní ẹsẹ̀ kejì yẹn, 40:3, ó lẹ́sẹ̀ kejì, ó ní nígbà tí ìwọ bá ń la omi kọjá, èmi ó wà pẹ̀lú rẹ, àti láàrin odò wọn kì yóò bò ọ́ mọ́lẹ̀. Nígbà tí ìwọ bá ń rìn nínú iná, kì yóò jó ọ, bẹ́ẹ̀ ni ọ̀wọ́ iná kì yóò ràn ọ́. Ọlọ́run sọ fún wa wípé ìdánilójú tá a mọ̀ ní pé ó mọ gbogbo, ìdánilójú tá a rí gbà nínú rẹ̀, ó ní pé ó wà pẹ̀lú wa. Ní ohun tó wù ká mọ̀ là kọjá, kò ṣàjòjì sí. Mi mọ̀ bí máa ṣe rìn lórílẹ̀‐èdè yìí, ibo lèèyàn fẹ́ rò, ibo la fẹ́ rò sí. Ọlọ́run ni o nídìí láti má bẹ̀rù. Ìdí àkọ́kọ́ ni pé o jẹ́ ìwọ, mo dá ọ, èmi mo dá ọ. Èkejì, kò ṣe pé mo kàn dán nìkan, ọmọ mi ló jẹ́. A nídìí láti má bẹ̀rù torí ìdánilójú tá a ní nínú rẹ̀. Ìdánilójú pé òun wà pẹ̀lú wa nínú gbogbo tó wù ká mọ̀ là kọjá, ó wà pẹ̀lú wa, ó ń dúró tì wá, kò jájòjì sí. Àwa ò lè jájòjì sáwa, ṣùgbọ́n kò jájòjì sí. Ìdí ẹ̀kẹta tá a fi yẹ ká bẹ̀rù, òun ni nítorí ìtọ́jú tí à ń gbádùn nínú Olúwa, nínú rẹ̀. Ìtọ́jú tá à ń gbádùn nínú rẹ̀. Ó ní ẹ̀wọ̀n tó sọ nínú ẹsẹ̀ 4, ẹ̀wọ̀n tó sọ, ó ní níwọ̀n bí ìwọ ti ṣe iyebíye tó lójú mi, tí ìwọ ṣe ọlọ́lá, èmi sì ti fẹ́ ọ. Nítorí náà èmi ó fi ènìyàn rọ́pò rẹ àti ènìyàn dípò ẹ̀mí rẹ. Ó ní ó ṣe iyebíye sí mi gan ni, mo sì ti fẹ́ ọ. Mo ní ìdí tí ò fi yẹ ká bẹ̀rù, ó ní nítorí ìtọ́jú tí a ń rí gbà nínú Olúwa, ìtọ́jú tá a ń rí gbà nínú rẹ̀. Ó ní pé a jẹ́ iyebíye lọ́wọ́ rẹ̀, lójú rẹ̀. Mo pín iyebíye yẹn sí méjì. Mo ní a jẹ́ iyebíye lójú rẹ̀. A jẹ́ ẹni tí Ọlọ́run fẹ́ràn. Jẹ́mọ̀ tó bá ní pé èèyàn jẹ́ iyebíye, èèyàn fẹ́ kí nǹkan ṣe, ẹ mọ̀ rọra dáàbò bò, ẹ mọ̀ ṣe kúrúbútú sáwọn ibì kan. Bó bá jẹ́ pé èèyàn ibi tó lè ti jábọ́ ni, ẹ wá gbogbo nǹkan tẹ́ fi yí ipò tí ò fi ní jábọ́. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run sọ pé a jẹ́ iyebíye lójú òun. Ẹ̀wọ̀n Bíbélì sọ nínú ìwé Sakaraya orí 2 ẹsẹ̀ 9. Bíbélì sọ pé nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, lẹ́yìn ògo ni ó ti rán mi sí àwọn orílẹ̀-èdè tí ń kọ̀ yín, nítorí ẹni tí ó tọ́ yín, ó tọ́ ọmọ ojú rẹ̀. Ẹni tó tọ́, ó lẹ́ni tó bá fọwọ́ kàn wá, ó ló tọ́ ọmọ ojú rẹ̀. Bí ìgbà téèyàn fẹ́ fi ọwọ́ kẹ iye ojú ènìyàn, ṣe àmọ́ pé ẹgbẹ̀wọ̀n dànù ni. Bíbélì sọ wípé bẹ́ẹ̀ la rí. Ọlọ́run nífẹ̀ẹ́ wa, Ọlọ́run fẹ́ràn wa, Ọlọ́run sọ pé a ṣe pàtàkì sí, a jẹ́ iyebíye lójú rẹ̀. Sọ fáwọn ọmọ Ísírẹ́lì, ó lẹ́ni tó tọ́ yín, ó tọ́ ẹ̀yin ojú rẹ̀. Ìyẹn túbọ̀ sí kò sẹ́ni tí wọ́n fẹ́ ẹ̀yin ojú rẹ̀ ṣe eré o. Ọlọ́run wa ní gbogbo agbára, ó ní gbogbo àmúyẹ láti dáàbò bò wá. Ìdí tí ò fi yẹ ká bẹ̀rù
nítorí a jẹ́ iyebíye lọ́dọ̀ rẹ̀. Ìdí tí ò fi yẹ ká bẹ̀rù fún nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìtọ́jú tá a rí gbà nínú rẹ̀, òun ni pé torí pa ní ààbò rẹ̀ tó wà lórí wa. Ààbò rẹ̀ tó wà lórí wa. Ẹ wo orí 4 ẹsẹ̀ apá kejì níbi orí 4, ó ní nítorí èmi ó fi ènìyàn rọ́pò rẹ àti ènìyàn dípò ẹ̀mí rẹ. Ìyẹn ló ń sọ pé Ọlọ́run mọ̀ bó ṣe ń dáàbò bò wá, ó mọ̀ bó ṣe ń wọ̀n wá lọ́wọ́. Èmi ò nílò àti mọ̀ gbàdúrà pé kó takú. Mi ń gbàdúrà rẹ̀ pé Olúwa àwọn ọ̀tá mi kó kú dànù, pa wọ́n dànù, pa wọ́n dànù. Ọlọ́run mọ̀ ọ̀tá tó bá fẹ́ mú kó, ó mọ̀ ọ̀tá tó fẹ́ fi sílẹ̀ tó fi fẹ́ rí rere. Ṣùgbọ́n tó sọ ní pé tó bá ní iṣẹ́ pé kí n mú àwọn èèyàn kúrò nítorí rẹ̀ ń mú wọn kúrò. Àwọn ìtọ́jú ńlá tá ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run mọ̀ nìyí. Àwọn ìtọ́jú tá ń gbádùn nínú rẹ̀ nìyí. Ó ní pé ó á jẹ́ ẹni tí ó jẹ́ iyebíye. Ó náà jẹ́ ẹni tí ó náà jẹ́ ẹni tó jẹ́ iyebíye lójú òun. Ó tún ní pé òun tún máa ń dáàbò bò wá. Ìtọ́jú ńlá ni. A jẹ́ iyebíye, ó tún dáàbò bò wá. Ó wá ní pé tó bá gbà láàfún, tó bá jẹ́ kí n mú yàn kúrò ní mo mọ̀ bí ń ṣe mu kí n fi dáàbò bò ọ́. Ó ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ó mú àwọn ọmọ Íjíbítì, ó mú wọn kúrò lójú ọ̀nà láti dáàbò bò àwọn ọmọ Ísírẹ́lì nítorí pé ó nílò láti dáàbò bò wọn ni. Tó bá nílò pé tọ́lọ́run ó bá ṣe, Ọlọ́run ó ṣe. Ṣùgbọ́n tí mò ń sọ fún wa ní a jẹ́ iyebíye lọ́dọ̀ rẹ̀. Kò nílò pé ká bẹ̀rù. A nídìí láti mọ wò pé ṣọ́jọ́ ọ̀la mi ó dára. Bó lórí yẹn ṣe sọ mo tún kọ́ lẹ́ẹ̀kan sí pé òǹkàn yìí dá mi lójú, bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké. Bọ́jọ́ òní bá tilẹ̀ korò, mo mọ̀ pé ọ̀la mi á dára. Ìdí fún wa láti má bẹ̀rù. Ó nítorí pé kí ni? A ní ẹni tó ń tọ́jú wa. A ní ẹni tó fẹ́ràn wa. A ní ẹni tó wà nípa tiwa. Ìdí àkọ́kọ́ tí mo kọ́kọ́ fi hàn wá láṣálẹ̀ yìí, ó ní ẹni tí a jẹ́ nínú rẹ̀. A má bẹ̀rù nítorí ẹni tá a jẹ́. A jẹ́ ẹni tó dá, a jẹ́ ọmọ rẹ̀. Ìdí ẹ̀kejì tí ò fi yẹ ká bẹ̀rù, ó nítorí ìdánilójú tí a rí gbà láti ọ̀dọ̀ rẹ̀. Ìdánilójú wípé kí ni? Ìdánilójú wípé òun ó dáàbò bò wá. Ìdánilójú wípé gbogbo tó wù ká mọ̀ là kọjá iná ni omi ni ó wà nípa tiwa. Ìdí tí ò fi yẹ ká bẹ̀rù, ó nítorí ìtọ́jú tá à ń rí gbà nínú rẹ̀. Ó ní ìkẹta. Ìdí tí ò nítorí ìtọ́jú tá à ń rí gbà. Ìtọ́jú wo? A jẹ́ iyebíye sí. Ìtọ́jú wo? Ìtọ́jú ààbò. Ó lóun ó dáàbò bò wá. Ó lóun ó fẹ́ àwọn èèyàn tó bá ní ṣe. Ẹni tọ́lọ́run bá fẹ́ mú kúrò, ó mọ̀ bí ó ṣe ṣe. Ọlọ́run mọ̀ bá bòrè ó ṣe wà lórí ayé wa. Ǹjẹ́ ìwọ kún fún ẹ̀rù lálẹ́ yìí? Ǹjẹ́ ọkàn rẹ ó máa porúrù? Ǹjẹ́ ọkàn rẹ ó kún fún wàhálà? Má bẹ̀rù, má bẹ̀rù. Ọlọ́run wà nípa tirẹ̀. Ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ, gbogbo tó wù ká mọ̀ là kọjá. Ǹjẹ́ o mọ̀ wípé kò tó téèyàn bá bára rẹ̀ lọ́rùn àpáàdì? Kò tó kéèyàn bára rẹ̀ lọ́rùn àpáàdì. Tó o bá ní ìgbàgbọ́, tó o tí ì ní dánilójú wípé tó bá kó ń lọ sọ́run rere, ọ̀la lè pẹ́jọ́ ara. Ìta ńlá kọjá yìí fún ìgbà kékeré ni. Jọ o nílò láti ṣèpinnu. O nílò láti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. O nílò láti mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ. O sì nílò láti mọ̀ pé Jésù ló san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ. Kó o sì ṣèpinnu láti gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Bíbélì sọ pé tó o bá ṣe bẹ́ẹ̀, Bíbélì sọ pé ó ní ìyè àìnípẹ̀kun. Bíbélì sọ wípé torí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọbìnrin rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ǹjẹ́ wo náà ò ní ṣèpinnu lálẹ́? Kò sọ pé mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí mi, mo gbàgbọ́ pé Jésù wá sáyé láti kún torí ẹ̀ṣẹ̀ mi, mo sì gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Tó o bá gbàgbọ́, ìwọ náà ò ní ìyè àìnípẹ̀kun. O lè tẹríba lálẹ́ yìí níbikíbi tó o bá wà, kò ṣèpinnu lálẹ́ yìí pé Jésù Olúwa, dáríjì mi ẹ̀mí ẹlẹ́ṣẹ̀, kò gbọ́ ọkàn mi là. Mo gbọ́ ọ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi lálẹ́ yìí, sọ mí dọmọ rẹ. O ṣé Jésù tó kún torí ẹ̀ṣẹ̀ mi.